Africa Content TV. Àjàwòrán ayé ìlú yìí tọ́pẹ́. Ẹ̀rọ ìlànà mórí kan dá àkókò òdòdó òní. Láyé ọjọ́ sí, táwọn méjèèjì ló ṣùgbọ́n àjà, máa rẹ́rìn wá ní kí ó dé, pàtàkì òdòdó wọ́n, ìgbòho ṣe wọ́n. Àgàrà tó bá sọ tí múlẹ̀ tó ń dà ìgbà tó yá àti mo rẹ́rìn tó sún mi mo wá kúkú wò wọ́n rà wọn ló bú ẹlẹ́nu ó bú ẹgbẹ́ ta káì wọ́n sàdí kíṣàdì kan sí mi alẹ́ rẹ̀ dàbí kan mi tiẹ̀ mọ̀ alẹ́ kíní kan sẹ́ alẹ́ ìbèrè kan mi tiẹ̀ mọ̀ wọ́n ló bú mi bẹ̀ mo rẹ́rìn mo wá rẹ́rìn díẹ̀ tó ti kú tí yó wọ́n nílò ọmọ mi ní ẹ wá gbà mí. Òṣùpá wọ́n lọ ní kí pápá tó ti kà máa ṣòrí rẹ̀ ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ ní káyọ̀ tó rí bàtà ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á wò pé kí mo bá fi báyé lẹ́sìn mo bá kọ́ sábẹ́ bí mo bá sọ̀tọ̀ mọ́ láti ẹ̀gbọ́n mi. Sábẹ́ bí mo bá sọ̀tọ̀ mọ́. Mi ò kọ́ mọ́ mi lọ́fẹ́ tó ẹ̀kọ́ gbogbo. Èyàn máa ní kó pàṣẹ búra ẹ̀. Àwọn ọmọ tí mo bí yàn bàbá àzúrí ẹ̀. Tọ́jà ti bá débi kan olórí tí ò tó mi tó bá ti fẹ́ sọ̀rọ̀ tọ́pẹ́ kọlù. Wọ́n ní tọ́jà kọlù. Wọ́n ti ń bẹ̀rù múrí, wọ́n ti ń bẹ̀rù tọ́pẹ́. Sọ́dí ìlú jìjì. Wọ́n gbé kò sómi lẹ́yìn ẹ̀yà. Lọ gbé rẹ̀ sínú òróró lóbi kí ẹ kò lè wọnú òróró kò lè sọ́mọ́ ilé ẹ̀wọ̀n. Nàìjíríà bá sáwọn ọdún ìṣòro ní fúlù. Tí bá lọ rí mi bá bàbá àṣùlẹ̀ tí bá lọ rọ fújì ẹ̀rí máa ń dábàá mi máa rẹ́rìn òṣùpá. Ìwọ ọmọ ti lè kú yòó gbẹ́gbẹ́ ó ti lè kú yòó jù ó ti ogún pàṣẹ ó ti ti ọ̀pọ̀ àlèyé ó ti lè kú yòó jù. Àkókò mi jẹ́ lẹ́yìn bàbá àzùyà ẹni ò tẹ́kẹ̀ pásánálì. Àwọn ọmọdé bá mi jà ní mo máa ń rẹ́bì láti bá wọn jà tó bá ti fojú jà pé ẹlọ́dá gbọ́ ẹ̀rọ fọ́tò mọ́ lórí àwọn ẹ̀ tó bá ní ìdùnnú yín kò ní dédé pé. Ṣùgbọ́n ká dúpọ̀ bọ́lá ọmọ bàá àzúgbẹ́ gbogbo ọ̀nà ayélujára láyé. Àpá ọ̀rọ̀ ẹ̀ ti rí ìwò ní. Kò sí tó ṣe wá bàbá àjùlá. Ká máa dúpẹ́ fún ọlọ́mọ. Ọ̀sán ìjọ òjúmọ́. Lọ́jọ́ sọ pé Fuji music lẹ́gbọ́n fún mi musician. Fuji music lẹ́gbọ́n fún mi musician ti wá. Àwọn ọmọ olóògbé. Àwọn ọmọ olóògbé. Lọ́jọ́ sọ pé Fuji music lẹ́gbọ́n fún mi musician. Fuji music lẹ́gbọ́n.